Otasansan rédíò and TV a wà lórí Facebook àti YouTube. àti gbọ́ tuntun àti rí tuntun lórí ọ̀rọ̀ Aláàfin tuntun fúnlùú Ọ̀yọ́. kí wàá ní tuntun tá a gbọ́? kí ni tuntun tó jáde lórí ọ̀rọ̀ Aláàfin tuntun fúnlùú Ọ̀yọ́? ẹ farabalẹ̀ a mú wá fún yín tí a sì tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ lórí rẹ̀. bákan náà mo fẹ́ mú ohun tí àwọn èèyàn ń sọ, ìwòye àwọn èèyàn, ojú tí àwọn èèyàn fi wo fídíò kan tó ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára nípa K1 the Ultimate, ìyẹn Máyégún gbogbo ilẹ̀ Yorùbá, nípa bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, bí ààrẹ ṣe pé K1 the Ultimate láti kí fún ti ìyá rẹ̀ tí ó rí bí àgbáre. Ìgbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, tí wọ́n pe K1 the Ultimate láti kí, tí K1 the Ultimate tó wá fi fóònù tó fi ń bá ààrẹ sọ̀rọ̀ tó fi sí spíkà débi wípé àwọn èèyàn ń gbọ́ ohun tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, tó ń bá K1 the Ultimate sọ, tó tún wá gbé fídíò yẹn tó tún gbé sórí ẹ̀rọ ayélujára. ìwà yẹn, ìṣesí yẹn, ó ní oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ti ń fi èrò àti ìwòye tiwọn ni wọ́n ti ń fi hàn. kí làwọn èèyàn ń wí, kí làwọn èèyàn ń sọ? màá mú wá fún yín tí ẹ̀yin náà gbọ́, tẹ́yin náà ó rí lórí ètò fún tòní. ohun kẹta tí a fẹ́ mú wá lórí ètò fún tòní ó ní ìfọ̀rọ̀wérọ̀ tí àwọn oníròyìn agbóhùnsáfẹ́fẹ́ tí wọ́n ṣe fún gbajúmọ̀ òṣèré sinimá ilẹ̀ Yorùbá, ìyẹn Lateef Ọládìméjì, tó ṣe eré sinimá Lísàbí. àwọn agbóhùnsáfẹ́fẹ́ wọ́n bi Lateef pé kí ni ó lè sọ nípa ohun tí àwọn èèyàn ń wí lórí àìtí ìrọmọ bí àárín òun àti ìyàwó rẹ̀, ìyẹn Mobímpé. kí wàá ní èsì tí Lateef Ọládìméjì tó fún àwọn agbóhùnsáfẹ́fẹ́ tí wọ́n bi léèrè ìbéèrè yẹn? màá mú wá fún yín tí ẹ̀yin náà sì gbọ́, àti èrò ìwòye àwọn èèyàn lórí èsì tí Lateef Ọládìméjì tó fún àwọn agbóhùnsáfẹ́fẹ́ tí wọ́n bi léèrè ìbéèrè yẹn. ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ, ẹ jẹ́ kí n dókè lọ́hùn-ún ká wò ó, ká gbọ́ ohun tí wọ́n ní fún wa. tá a bá wá padà dé, ká wá tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ lórí àwọn nǹkan àmúwá sórí ètò fún tèmi. ẹ má tíì lọ, mo sì wà lérí ètò, mo ń padà bọ̀, ẹ kú kalẹ̀. Otasansan Media àtúntìdé o. níbikíbi nígbàkúgbà iṣẹ́ wa o, ó kárí ayé. Otasansan Media, ilé-iṣẹ́ tí Èdùmàrè gbé kalẹ̀ fún gbogbo ẹni ó fẹ́ ṣe ayẹyẹ bíi wedding, birthday, funeral, coronation, anniversary, concert, product launch àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn irinṣẹ́ wa kọjá bẹ́ẹ̀, professional camera wa mú sánsan, lightning wa mọ́lẹ̀ kedere, sound wa já tòrótò, drone camera wa wúni lórí, editing wa ò lẹ́gbẹ́, finishing wa kọjá bẹ́ẹ̀. bẹ́ẹ̀ làwọn òṣìṣẹ́ wa kọ́ṣẹ́mọṣẹ́ pẹ̀lú ìrírí bá a ṣe gbé kámẹ́rà ya áńgù lóríṣiríṣi. kódà bẹ́ẹ̀ fẹ́ ṣe documentary, ẹ pè wá kábàáyé gbé kalẹ̀ lára ọ̀tọ̀ pẹ̀lú owó tí ò gún pa. àtúnbáni ṣe MC lóde ayẹyẹ gbogbo. ẹ pè wá sójú òpó 07063291779. Otasansan Media níbikíbi. ẹ káàbọ̀ padà. Tajudeen Olówó Òkèrè lórúkọ tèmi. ìnàjú ẹkùn tí bọdẹ lẹ́rù ní gbogbo gbà, ẹ̀ṣọ́ Ìkòyí ni mí, Ìkòyí ẹ̀ṣọ́ nílé bàbá tó bí mi lọ́mọ. a kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá, tẹ̀lé ń gbọ́ wa káàkiri àgbáláyé lórí ìkànnì wa Otasansan TV. ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. ìbànújẹ́ ó kéré ni, ó
ó tóbi ni kò ní jẹ́pin wa lágbára àdẹ́dá. Yorùbá wa máa ń sọ yí pé ọwọ́ tó bá ṣẹ́gun sí ló yẹ kó jọ bẹ̀rẹ̀. Èmi àti yín àní ṣàṣedànù, àní ṣàṣerí, àní ṣàṣejẹ. Ọwọ́ wa báyìí láàfin gbáre ayé wa láṣẹ Èdùmàrè. Gẹ́gẹ́ bí a ṣe pàjùbà rẹ̀ níbẹ̀rẹ̀ ètò, ìròyìn ti jáde. Ìròyìn tó jáde náà ni wípé ọba Abímbọ́lá Akeem Ọ̀wádé Aláàfin tìlú Ọ̀yọ́ tuntun yóò gba adé, yóò sì ṣe ìwúyè tí gbogbo ayé ó gbọ́ ní ọjọ́ 4 oṣù 4 ọdún 2025 tá a wà yìí. Gẹ́gẹ́ bí ìròyìn yẹn bó ṣe jáde, ẹ jẹ́ kí n mú wá fún yín kí ẹ̀yin náà kẹ́ gbọ́. Gẹ́gẹ́ bí ìròyìn yẹn bó ṣe jáde, bó ṣe tẹ̀ wá lọ́wọ́. Wọ́n ní the ancient town of Ọ̀yọ́ in Ọ̀yọ́ State will host a historic occasion as Ọba Abímbọ́lá Akeem Ọ̀wádé is crowned the 46th Aláàfin of Ọ̀yọ́ on Friday, April 4, 2024. This highly anticipated event will affirm Ọba Ọ̀wádé's role as the custodian of Yoruba people's rich cultural heritage. News reports that extensive preparations are underway to ensure a grand and seamless ceremony. Committees comprising representatives from the Alaafin's Palace and the Oyo State government have been established to oversee the event's planning and execution. Before his coronation, Ọba Ọ̀wádé will undergo traditional seclusion rites, also known as Alaafin rituals. This rite, deeply rooted in Yoruba spirituality and tradition, aim to prepare the monarch physically and spiritually for his esteemed role as the protector of throne and Yoruba culture. The coronation is expected to be a defining moment for Oyo's cultural history and a celebration of Yoruba heritage. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn bó ṣe gbé bó ṣe kọ òun náà ni àtìmúwá fún yín yẹn. Ntí ìròyìn yẹn gbìyànjú láti sọ òun náà ni wípé ọjọ́ 4 oṣù 4 ọdún tá a wà yìí ọdún 2025 òun náà ni ayẹyẹ gbígbadé fún ọba Aláàfin tuntun ikú bàbá yèyé Aláàfin ìkejì òrìṣà Abímbọ́lá Akeem Ọ̀wádé. Wọ́n ní wọ́n ti yan ìgbìmọ̀ tí wọ́n ó ṣe àkóso, tí wọ́n ó ṣètò bí ayẹyẹ yẹn bí ó sì wáyé tí ó sì fi dùn tí ó fi ta sánsán dáadáa. Torí pé tá a bá ń sọ nípa àwọn ọba nílẹ̀ Yorùbá, ipò tí ọba Aláàfin wà, Aláàfin tìlú Ọ̀yọ́ kò kéré rárá. Ìdí nìyẹn tí ó fi gbọ́dọ̀ jẹ́ pé ètò ìgbadé fún ọba Aláàfin tìlú Ọ̀yọ́ ó gbọ́dọ̀ jẹ́ eléyìí tí yóò jẹ́ mọ́nigbàgbé nínú ìtàn nílẹ̀ Yorùbá. Lára àwọn tí wọ́n wà nínú ìgbìmọ̀ tí ó ṣètò àgbékalẹ̀ ayẹyẹ ìgbadé yẹn láti rí àwọn èèyàn láti ààfin Aláàfin tìlú Ọ̀yọ́ gan àti àwọn èèyàn tí wọ́n mọ̀ ṣojú ìjọba nínú ìgbìmọ̀ yẹn. Ṣùgbọ́n tí gbogbo ẹ̀ lọ, Aláàfin tuntun fúnlùú Ọ̀yọ́ ó sì wà ní pẹ̀bí ìyẹn níbi tí àwọn ètò gẹ́gẹ́ bí àṣà àti ìṣẹ̀ṣe ìlú Ọ̀yọ́ tó ti ń wáyé fún ọba Aláàfin tuntun. Bí ètò bó bá ṣe wá ń lọ, a máa mú wá fún yín lórí ìkànnì yìí láti wá máa fi tó yín létí kẹ́yìn náà kẹ́ lè mọ̀ bí ṣe ń lọ àti bí ó ṣe ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ṣe wà lórí ìkànnì yìí, ìyẹn ní abala bẹ̀yẹn. Lórí ọ̀rọ̀ K1 The Ultimate, àkọ́kọ́ kí Alhaji Wasiu Ayinde
Marshal K1 The Ultimate wípé wọ́n kú àṣẹ̀ǹdè màmá wọn tí ó rebi àgbáre ní ẹni ọdún 105 years. A kí K1 The Ultimate wípé wọ́n kú ara fẹ́ra kù wọ́n sì kú àṣẹ̀ǹdè màmá wọn torí pé bó tilẹ̀ wò kí arúgbó ẹni ó dàgbà tó kò sẹ́ni tó gbàdúrà kí arúgbó rẹ̀ ó lọ kò sẹ́ni tó fẹ́ torí pé ìyá nìyá ọmọ jẹ́ ipò ààyè tí ìyá sì wà lára ọmọ kì í ṣe kékeré ṣùgbọ́n fídíò kan wá ń jà rànràn lórí ẹ̀rọ ayélujára nípa bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bí wọ́n ṣe pé K1 The Ultimate láti kí wọn fún ti aráfẹ́rakù màmá wọn tó dolóògbé tó rebi àgbáre tí K1 The Ultimate tí wọ́n wá fi fóònù tí wọ́n fi ń bá ààrẹ sọ̀rọ̀ tí wọ́n wá fi sí spíkà tó fi di pé àwọn èèyàn tí wọ́n wà ní agbègbè tí K1 The Ultimate wà wọ́n ń gbọ́n tí ààrẹ ń bá K1 The Ultimate sọ. Ohun tó wá fi mọ níyẹn nìkan wọ́n tún wá ń fídíò wọ́n tún kámẹ́rà bí wọ́n ṣe ń bá ààrẹ sọ̀rọ̀ wọ́n tún wá gbé sí orí ẹ̀rọ ayélujára. Fídíò yẹn tí wọ́n gbé sórí ẹ̀rọ ayélujára yẹn òun ti wá fa wuyewuye láàrin àwọn olólùfẹ́ wọn àti àwọn aráàlú wípé àwọn kan wò pé sọ yẹ sọ bójúmu bí K1 The Ultimate bó ṣe fi fóònù sí spíkà lásìkò tí ààrẹ ń kí wọn. Àwọn kan ní kò bójúmu àwọn kan ní ṣebí torí pé àjọṣepọ̀ ó wà láàrin ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni irú yẹn fi wáyé ní K1 The Ultimate ló fi ṣe irú yẹn pé tí bá ṣe pé àjọṣepọ̀ tó wà láàrin wọn yẹn wà kọ́díà ni kò bá ti jẹ́ pé ààrẹ fúnra rẹ̀ ni yóò pe K1 The Ultimate láti pé ìbá rán PA tàbí ẹnikẹ́ni láti kí K1 The Ultimate ni kò ní jẹ́ pé ààrẹ ni ó pe K1 The Ultimate direct fúnra lára rẹ̀. Oríṣiríṣi èrò àti ìwòye ni àwọn èèyàn sọ ṣùgbọ́n mo fẹ́ mú fídíò kan wá fún yín tí ọkùnrin kan fi sọ̀rọ̀ tó fi ìwòye àti èrò tiẹ̀ hàn lórí ìṣesí yẹn lórí fídíò ara yẹn. Alhaji Wasiu Ayinde don't lose more than one. Ọlọ́run á tún yín náà Ọlọ́run á dẹ̀ jẹ́ kẹ́yìn màmá dà may her soul rest in peace. Àmọ́ mo wo fídíò kan circulate online lórí private conversation tẹ́yìn àti president Alhaji Wasiu Ayinde àti president ọjọ́ ní tó ń kí Alhaji Ayinde fún ti màmá wọn. Mi ò rò pé ó yẹ kí irú fídíò yẹn mi rò pé ó yẹ kó jẹ́ nǹkan tí ó máa bọ́ síta gbangba. President of Federal Republic of Nigeria la máa ń sọ̀rọ̀ yìí ó pè yín ó ń kí yín ẹ ní láti put fún yẹn sí speaker. It shows your level of exposure. I'm sorry to say this, Mayegun, with due respect, level of exposure yín ò tó rárá. It shows you are not civilized. Ó di president ń pè yín ẹ ń fi conversation ẹ̀yin àti president ẹ ń fi conversation ẹ̀yin àti president and speaker. What does that imply? Kí gbogbo èèyàn lè mọ̀ pé president pè yín kí lẹ tún fẹ́ náà everybody mọ̀ pé ní cordial relationship pẹ̀lú president náà enough ìyẹn lásán it's not for you. Kí ni nǹkan tẹ́ fẹ́? It's an embarrassment to the office of the President of Federal Republic of Nigeria. Nǹkan tẹ̀dẹ̀ ọ̀rọ̀ ṣe yẹn kò ń ṣe kọ́ kékeré o àfi tán bá kọ̀fẹ́ bá yín fojú fò lókù. Nǹkan tẹ̀ ṣe yẹn àwọn DSS lè pick yín up lé lórí.
need láti expose the call private conversation ló yẹ kó jẹ́ even kẹ́ wà láàrin èrò gan kí president pè yín gan ó yẹ kẹ́ excuse ara yín kẹ́ rọra bọ́ síbi tí àwọn èèyàn sí ni kẹ́ dẹ̀ receive call yín sí nǹkan téèyàn fi ń dẹmọ lónìí yẹn náà ẹ mọ iye àwọn tí president pè tó jẹ́ pé ẹ̀ ní fojú sí wọn lára pé wọ́n ní contact president gan lọ́wọ́ ni tẹ́ẹ̀dẹ̀ ní mọ̀ kankan èyàn ò ní láti wà pompous láti wà arrogant lórí gbogbo nǹkan. I love your music o I'm one of your fans mo dey like music yín but tọrọ kìíní kan máa sàn tójú bá ń ṣe pin èèyàn máa yọ èèyàn máa fi hàn ojú ni. You don't expose the call of President of Federal Republic of Nigeria. It's obnoxious. Kò bójú mu rárá àlódé yẹ kẹ́ bọ́ síta kẹ́ tender public apology. Kẹ́ apologize to the office of the President of Federal Republic of Nigeria. Kẹ́ apologize fún President Tinubu gangan aṣíwájú. Kẹ́ dẹ̀ apologize fún Nigerians. Relationship yín àárín ẹ̀yin méjèèjì ló wà. Bẹ́ẹ̀ ṣe bá President sọ̀rọ̀ gan issue mi tún nìyẹn but yín ò kẹ́ anybody. But torí pé ẹ ti jẹ́ kó bọ́ síta yẹn ó ti káàkiri orí social media. So ìyẹn làwọn èèyàn ṣe máa tẹnu bọ̀ ìyẹn láàrin náà ṣe opportunity láti dá sí. It doesn't speak well of you. Ara nǹkan tá a dẹ̀ ń sọ pa personality yín nìyẹn. It doesn't speak well of you. Tẹ́ bá fẹ́ fìyàn sí speaker even tẹ́ bá fẹ́ fìyàn sí speaker kó má jẹ́ president gan as ẹni tó wà exposed tó wà civilized ẹ máa jẹ́ kẹ́ni ẹ mọ̀ pé ẹ ti put ẹ on speaker o. Béèyàn ṣe máa ń ṣe nìyẹn. Ó tàbùkù president ó dẹ̀ tàbùkù ara yín gan. Òun náà ni ẹ ti gbọ́ lẹ́tì rí tí mo mú wá fún yín yẹn gẹ́gẹ́ bí èrò àti ìwòye arákùnrin yẹn. Ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan kí ni èrò àti ìwòye ti yín lórí ìṣesí K1 The Ultimate yẹn nípa bí ó ṣe gbé conversation òun àti ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n pè láti kí fún ti àṣẹ̀yìndé màmá K1 tó dolóògbé tí K1 The Ultimate tó wá fi fóònù conversation yẹn sí speaker tó tún wá gbé fídíò rẹ̀ tó tún wá gbé sórí ẹ̀rọ ayélujára. Kí ni ìwòye yín kí ni èrò tiyín ẹ fi èrò àti ìwòye tiyín ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí á kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá o ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa lórí ìkànnì wa Otasansan TV. Ẹ má gbàgbé láti bá ní pín láti bá ní share rẹ̀ sórí àwọn social media platform yín tí ẹ bá ń lò kó lè káàkiri àgbáláyé. Ẹ sì má gbàgbé láti tan notification bell ìyẹn aago rán mi létí kẹ́lẹ́ láǹfààní láti máa wò wá láti máa gbọ́ wa lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín. Ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa.